ẹ má bọ̀dà láti cut fídíò màmá Ṣàjẹ́ ó ti yé yín èmi kọ́ ni màmá ṣe ń bá mi wí ó ti yé yín ẹ fèmi àtàwọn ìyá mi sílẹ̀ bóhùn wọn wọn afarun obo mi tú bóhùn wọn wọn afadọ mi tú bóhùn wọn wọn afanipu mi já èmi àti wọn àtijọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ and I'm used to scold wọ́n máa ń fún mi but èmi ni wípé kò sí bàbá ńlá kù bàbá anybody tó lè gba Ìyábọ̀ Òjó ní ọwọ́ mi kò tí ì sí kí Ọlọ́run ọba kó má fi kú pa mí kó má fa àìsàn ṣe mí kó má fún mi ní wàhálà kó má dà mí láàmú kí ọ̀run kó wo àníyàn mi kó kún mi lọ́wọ́ fi bà ti Ìyábọ̀ Òjó jẹ́ kanlẹ̀ tọmọtọmọ ẹ̀ kí Ọlọ́run bá mi gbé aburú tágbára wó òka kó bá mi gbèlú Ìyábọ̀ Òjó tọmọtọmọ ẹ̀ so ẹ má wulẹ̀ bọ́dà tí màmí Sàláwà Àbẹ̀ní wọn ọba nfa àwọn ọba àkó pátá Ìyábọ̀ kan fọ̀ ẹ má wulẹ̀ lò wọ́n as material mo mọ báwọn ìyá mi ṣe ń dá sẹ̀ríà fún mi wọ́n ti ṣe wọ́ọ̀sì fún mi táyé ò dẹ̀ parẹ́ tí mi ò dẹ̀ tún kọ̀ wọ́n ìyá dọ̀la ó di eyín mi ò kọ̀ wọ́n ní ìyá dọ̀la bó tẹ̀ ti lè yẹ pé àwọn kọ̀ mí lọ́mọ lórí pé mò ń defend ara mi wọ́n ní má délé àwọn ọmọ ìyá mi ló bá wọn ìyá tó bí mi ló bá mi bá wọn kọ́lé wọn ṣáwọn náà bí mi gbogbo èèyàn ti sá fún Lizzy ẹ filẹ̀ ebe yìí lẹ mọ dọ́tẹ́rọ́ gbogbo èèyàn sá fún Lizzy Ọlọ́run ṣáà sá fún mi àwọn kọ́sítọ́mà mi ò dẹ̀ dá wọn sá fún mi ẹ jẹ́ kí gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ ó yẹ yín tẹ́ ẹ lè jọ sá fún mi gbogbo yẹn sá fún mi ẹ ṣe é kódà sísá tẹ́ ẹ sá fún mi ó jẹ́ kí n lákòjọ ẹ túbọ̀ sá fún mi sí kò kàn mí ìyá mi gan ti sá lọ ọ̀run bàbá mi ti sá lọ ọ̀run táwa lẹ́yìn tẹ́ fẹ́ sá fún mi láyé tó fẹ́ dùn mí ìyá mi àti bàbá mi dà èmi nìkan làwọn méjèèjì bí wọ́n ti sá lọ ọ̀run so èèyàn mélòó ló fẹ́ sá fún mi láyé tó fẹ́ dùn mí lẹ́yìn kí gbogbo yín sá lọ pátápátá mi tiẹ̀ fẹ́ rí yín mọ́ kí n ríbi ṣe lé ayé mi kí n ríbi tètè gòkè ọlà ẹ̀rí báyé mi ṣe dáa báyìí àbẹ́ẹ̀rí ó mu àbí òun ẹ̀yàn ọmọ Ọlọ́run ẹ sá lọ everybody ẹ sá but ibi tí problem máa wà ní pé kẹ́ ẹ sá kẹ́ ẹ tún wá máa ní mi lára ha yìí tí n bá gbá mú nu yín tí n bá gbá mú kò ní ráyé ṣe ṣé wọn pé tí wọn bá sá fún yàn máa ń fi lọ́rùn lẹ̀ ni ẹni tẹ́ ẹ bá ti sá fún ogun tó bá fa yé ẹ̀ṣẹ̀ kùdẹ̀ kàn yín mọ́ ẹ ti sá fún ẹ ti fi sílẹ̀ ẹni gbogbo ayé ti sá fún ẹ dẹ̀ máa lọ fún pé ẹ sá fún mi yẹn fún pé ẹ sá tí n bá fi lè rí yín tẹ́ ẹ ju ṣọ́ọ̀bù tí n bá gbá yín mú kò sírú ewu tó lè wà lórí yín àbí ewu tó lè wà lóbò yín àbí ewu tó lè wà lẹ́pọ̀n yín ìkanra pé ẹ sá yẹn mo ṣe máa kọlù yín beyond repair ṣé mo pé ti sá ó di eyín ṣé mo pé yín ti sá ẹ bẹ́ẹ̀ ṣe sá lọ yẹn Ìyábọ̀ bí gbogbo yín ṣe sá lọ yẹn àlọ rámirámi àlọ àlọ rámirámi tí n bá rí tó ti sá tó wá ń tó ṣọ́ọ̀bù tí n bá gbá ẹ mú àbójú ikọ́ ni Ẹsábọ̀dù ṣe sá lọ ojú ikọ́ ni Bísí ṣe sá lọ gbogbo yín ti sá lọ tán ẹ tètè máa lọ àlọ rámirámi odò kí ń ṣàn kó bojú wẹ̀yìn bó o ti wá sá lọ fún mi yẹn ó wá fẹ́ máa trọ́ọ̀bù ṣọ́ọ̀bù ó fẹ́ máa trọ́ ṣọ́ọ̀bù ó mọ̀ kọ́ lọ́wọ́ máa kún mi lọ́wọ́ tí n bá yí tiẹ̀ tí n bá gbẹ́ ẹ mú ẹnu pààyàn jù bọ́ lọ o ìwọ lọ bèrè ayé lọ́wọ́ àwọn tí Lizzy ti kọlù ó ti stay your lane ẹ̀yin kọ́ lẹ bí mi èmi kọ́ mo bí yín ó ti everybody ẹ lọ́mọ tí ẹ lọ gbájúmọ́ ọmọ yín tí n bá gbọ́ pẹ́ńkẹ́ lẹ́nu anybody ó bá jẹ́ Mètúsẹ́là pàṣọ ẹ wà ń bí Yàsín wo ẹnu pààyàn jùbọn lọ́lọ́bẹ̀. tó ẹ̀yin ìlú ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tí arábìnrin yìí tí ó sọ nínú fídíò yìí nípa Madam Ṣàjẹ́ àti màmá Sàláwà Àbẹ̀ní ẹ ti gbọ́ àwọn nǹkan tí Lizzy Anjorin tí ó sọ.